káàsán níbi gbogbo bẹ́ẹ̀ tí ń gbọ́ wa o. Dayọ̀ Agboola rédíò TV la wà nílùú Amẹ́ríkà tó sọlẹ̀ gbà sílùú Baltimore ní Maryland. Ọpẹ́ la máa fèní dá o. Ọpẹ́ gidi la máa fèní dá. Ó máa yí gan, ó máa yí gan. Ọlọ́run alààyè, Ọlọ́run tó ṣe wá lóore láti January títí di àsìkò ṣé kò wá yẹ ká ṣọpẹ́ fún ni. Gbogbo wa la máa mọ̀ lóore o. Ọpẹ́ la máa fi èní dá. Ọjọ́ kan tí Amẹ́ríkà máa ń yà sọ́tọ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni àyájọ́ ọjọ́ àná, Thanksgiving Day. Ọjọ́ kan ṣoṣo t'Amẹ́ríkà máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo oore tó ṣe fún inú ìlú Amẹ́ríkà tá a wà yìí. Tí Amẹ́ríkà bá lè yẹ ọjọ́ kan sọ́tọ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kí wá ní tèmi àti ẹ tá à ní dúpẹ́. Ọpẹ́ la máa fèní dá. Ó máa le gan, mò ń bọ̀ náà. Gbé sókè láti ilé agbára. Ọlọ́run ìbàrẹ̀ o, ọba àwọn ọba, olúwa àwọn olúwa. Ọlọ́run tó sọ pé ká máa bẹ kémi àti ẹ máa wà. Ọ̀gá àwọn ọ̀gá wa. Ọlọ́run tí ò lọ́gàá tó tún jẹ́ ọ̀gá fún Dayọ̀ Agboola. Ìbàrẹ̀ Olódùmarè. Ìwọ la máa fi gbogbo òní yìn pátápátá títí di ọjọ́ ayé wa. Tí èmi àti ẹ bá mọnú rò bí àṣà bọ̀dá wa Yínké Ayéfẹ́lẹ́, wàláhì á mọ̀ pé dú. Ọpẹ́ la máa fi gbogbo èní dúró láti January. Ó yẹ ká rò dáadáa. January lọ, February lọ, March lọ, April lọ, May lọ, June lọ, July lọ, September lọ, August lọ, September lọ, October lọ, November náà ló tún ti ń kó ẹrù lọ sí kòtò. Èmi àti ẹ wà láyé, a wà láàyè. Ìwọ ń rò pé torí mọ́tò Venza tó tí ì rírà tọ́dún tẹ́ ń lọ sópin. Ó mọyé èèyàn tẹ́jọ jẹ́gbẹ́ tó náà ní Venza tó ní gbogbo ẹ̀ṣùmọ̀ tẹ́jọ sí lórí òkè ìpẹ̀lẹ́ ní. Tó bá mọnú rò, ó yẹ kó dúpẹ́. Ọpẹ́ la máa fèní dá. Á dẹ̀ dùn dáadáa, tínú Ọlọ́run gan máa dùn. Mo ń bọ̀ náà, gbé sókè. Bukky Banjoko Ọmọrùà, àǹtí mi dáadáa láti Indianapolis. Ẹ ṣé mo dúpẹ́. Àjọ máa ṣètò ní gbọ́dọ̀ dẹ̀ máa kọ́ sí. Ìyá Páípáyà, mò ń kí yín láti ìlú Maryland bíbáyìí. Patricia Bechi Ìdòwú, ìyàwó Òskìlà, ó skífù lọ́mọ, ó máa le gan. Dayọ̀ Agboola Media Diamond, àwọn èèyàn wa láti yàrá agbára náà sọ pé Òskìlà on Thanksgiving ó máa yí bóbó. Ọ̀jẹ́lábí Dorcas títí lọ pẹ́ wọ́n ní thank you Lord. Àwọn náà ti ń dúpẹ́ láti rí àbítọ́ wà yẹn. Thank you Lord. Lájọ́ máa ṣètò tó bá dẹ̀ máa le gan, tó máa lágbára ni. Ìṣọ̀lá Ọpẹ́yẹmí, àwọn tèmi láti ibi iṣẹ́ wa ń bẹ̀ yẹn, mo ti rí yín láti ilẹ̀ yàrá agbára. Àjọ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó máa le gan ni. Bọ̀dá Sábẹ̀ láti Riverdale, ẹ̀yin náà ṣẹ́ wà. Àwọn ẹ̀gbọ́n mi nìyẹn, ẹ káàbọ̀ sórí ètò. Àjọ máa ṣètò tó máa lágbára ni. Ẹ̀yin náà ṣe ń dúpẹ́ láti Riverdale ń bẹ̀ yẹn. Àbọ̀láwo ò ṣe é, mo jẹ́rìí yín ó ṣe é.
Chairman Ratawu Felix Osagede, I can see you right away from Nigeria. This is the Thanksgiving program. We're going to thank the Lord all together today. I can see you. Thank you for watching. Ètò ìmọ̀ àlejò ọmọ alágbára ìdúpẹ́ la pè é. Ṣé kò wáyé kémi àti ẹ dúpẹ́ bí? Gbé sókè. Láyọ̀ Agboola rédíò TV náà la ṣì wà. Ilé-iṣẹ́ tí ó sá lọ wájú táwọn ẹgbẹ́ wa ń gbé bá ti ń tẹ̀lé lẹ́yìn. Ìlú Amẹ́ríkà nílùú Baltimore la sọlẹ̀ sí. Ìwọ náà ń wò pé ṣé Láyọ̀ Agboola náà yẹ kó dúpẹ́ ni? Èwo la ní dúpẹ́ sí? Ìjọ́ wo ni rédíò ìbẹ̀rẹ̀ tí Ọlọ́run ti jẹ́ kẹ́yìn ayé gbà á? Ẹ bò bí oyin, ẹ bò wàràwàrà bíi ṣúgà. Ìfẹ́ wa kúkọ́ lẹ ní ìfẹ́ Ọlọ́run ni. Ẹ rí pé yẹ ká dúpẹ́ lórí Láyọ̀ Agboola rédíò TV náà. Gbogbo ẹ̀ la máa ṣe pọ̀ lẹ́nu. Ọpẹ́ yẹn máa pọ̀ gan, inú Ọlọ́run máa dùn. Bíbélì ní ẹ gbé orí yín sókè ẹ̀yin ọ̀nà. Ó ní ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Ó ní ẹ jẹ́ kí ọba ògo kó wọlé wá. Ó ní ta ni ọba ògo? Ó ní Olúwa tí ó tóbi. Òun náà ni ọba ògo. Ó tún wá tún sọ lẹ́ẹ̀kan sí. Ó ní ẹ gbé orí yín sókè ẹ̀yin ọ̀nà. Ó ní ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Ó ní ẹ jẹ́ kí ọba ògo kó wọlé wá. Ó ní ta ni ọba ògo? Ó ní Olúwa tí ó tóbi. Òun náà ni ọba ògo. Àjọ máa yìn gidi. Ìyìn yẹn máa jinlẹ̀. Ìyìn yẹn máa le. Ọlọ́run ọba ìyìn. Ìwọ la máa dúpẹ́ fún lẹ́ni o, má ṣàìwá gbọ́pẹ́ wa. Ọlọ́run tí ó jàmọ̀lá kó tó fàrà dára sínú ayé wa nínú àwọn tó ń dára níbi tára tí ń bára jáde. Ìwọ lọ́ba àìkú àìṣá. Olúwa, ìwọ ni ọ̀rọ̀ wa. Orí wa ó sọ di ọ̀rọ̀. Ẹnu wa ó sọ di ọ̀rọ̀. Ètè wa ó sọ di ọ̀rọ̀. Ọwọ́ wa gan kìkì ọ̀rọ̀. Ní Láyọ̀ Agboola, ọ̀rọ̀ náà ló ń jẹ wá. Ṣé bí ọ̀rọ̀ náà la fi dá lé ayé? Ó ní látòkè kọ́ṣe ni ọ̀rọ̀ ti wà. Ó ní ọ̀rọ̀ ń bẹ pẹ̀lú Ọlọ́run. Ó ní ṣe bí ìwọ Ọlọ́run náà ni ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà la máa sọ lẹ́yìn tá a fi yìn Ọlọ́run ọba. Ìwọ náà ni kó wá darapọ̀ mọ́ wa. Má ṣàìwá darapọ̀ mọ́ wa. Láyọ̀ Agboola rè la wà tá a ti ń yìn Ọlọ́run. Láti yàrá agbára jẹ́ kó lọ sókè náà ká tún fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adéwálé Ọlọ́lá, mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi pé ẹ̀ ń wò wá. Láti yàrá agbára mo dúpẹ́ lọ́wọ́ yín. Adémọ́kun Olúfọlákẹ́ Táíwò, ẹ̀yin náà ń wò mí láti ìlú Maryland. Jẹ̀síntà Ètùdù Odùbánjọ àǹtí mi tó ní agbára. Ọ̀rẹ́ mi ajagun Ọlálékan, ó máa ń láìkì kí n máa gùn láti ìlú Amẹ́ríkà. Àwọn náà máa darapọ̀ mọ́ wa láìpẹ́. Mo ń kí yín dáadáa. Jẹ̀síntà ẹ ṣe gidi. Ẹ jẹ́ ká sẹ́dẹ̀ lọ yàrá agbára ká lọ mú ìpolówó wá. A tún máa tẹ̀síwájú láìpẹ́. Má gbàgbé ọpẹ́ lẹ́tọ̀. Ọpẹ́ náà la máa fìní gbé sókè láti yàrá agbára. Láyọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Láyọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Ó ń gbọ́ lẹ́bí bíyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn o. Láyọ̀ Agboola àjòkà rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Láyọ̀ Agboola rédíò TV. Ibo tí mo Maryland ayẹ́sẹ̀ l'Amẹ́ríkà. Rédíò TV Láyọ̀ Agboola. Gbogbo ayé ló ń bọ̀. Láyọ̀ Agboola rédíò TV.
You can join us on Facebook at these pages: Baba Lonta, Dayo Agbola Radio TV, Samis Dayo Agbola, Dayo Agbola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agbola and you are ready to roll. Baba Lonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agbola Radio TV, the ultimate in audio visual. For fine and quality production, Baba Lonta Studio is the best. For fine and quality production, Baba Lonta Studio is the best. Baba Lonta Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Baba Lonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agbola on agbola@gmail.com or visit our website www.dayoagbola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. sàn ní dáadáa. Ìdúpẹ́ náà la ṣì ń ṣe, ìdúpẹ́ ni orí ọpẹ́ náà la ṣì wà. Adéolú ọmọ Káyọ̀dé àwọn ojú ẹ̀ brọ́dà mi dáadáa, ó ní nice one brother ẹ ṣé. Samis Dayo Agbola àwọn ọ̀gá mi láti ibi tó wà lọ́hùn, wọ́n ní hello skilashi ọ̀gá mi, ẹ̀yin náà là ń tẹ̀lé. Jẹ́ kí n rán ẹ létí tó bá jẹ́ pé birthday àbí òkú àgbà àbí ìgbéyàwó ló ń ṣe nílùú Amẹ́ríkà tó bá tí ì jẹ́ kí MC ẹ wá láti Dayo Agbola omi ìpòlẹ̀ MC níbi occasion yẹn nìyẹn. Tó bá tí ì jẹ́ kẹ́ tó kọrin fẹ́ wá láti Dayo Agbola kí lédè tó wà lólórin jọ ìgbéyàwó ẹ̀. Tó bá lo ẹnìkan kan bóyá wọ́n fídíò ẹni tó lo Dayo Agbola ó lo fídíò níjọ́ ìgbéyàwó ẹ̀ nìyẹn. Kò sí nǹkan tó fẹ́ nípa entertainment Dayo Agbola lọ́lọ́run kò fún. Talent yẹn pọ̀ gidi, òun náà làwa náà ṣe ń dúpẹ́ láti iléeṣẹ́ ta rédíò àti tẹlifíṣàn tá a wà pé o ṣe Ọlọ́run. Bọ̀dá Sọ́ọ̀nì ẹgbẹ́ sókè. Ó dà jẹ́ sáré ṣe báyìí. Wò ó, ara nǹkan tá à ń sọ nípa ẹ̀yìn náà rèé. 1,000 night of 1,000 praises. Àṣálẹ́ ẹgbẹ̀rún ìyìn. Ó rèé o, ó tún bọ̀ láti iléeṣẹ́ Dayo Agbola Radio TV. Samis Dayo Agbola and Diamond Production ló gbélé jáde. Ìyìn náà níṣẹ́ bàbá wa òkú lọ́nà méjì.
àyàfi ìyìn náà ni. Wò dáadáa níjọ́ náà Father Christmas tún máa wá. Gbogbo àwọn olórin tó ń bọ̀ pátápátá ọ̀fẹ́ ni. Oúnjẹ tó máa jẹ ńjọ́ yẹn ọ̀fẹ́ ni. Kí ló dé? Kìlá ti lọ. Ó dáa. Gbogbo àwọn olórin tó ń bọ̀ ńjọ́ yẹn ọ̀fẹ́ ni o. Oúnjẹ ńjọ́ yẹn ọ̀fẹ́ ni. Father Christmas tún bọ̀ láti wá fáwọn èèyàn lẹ́bùn níbi tá a bá tún ti yin Olúwa. A tún máa jèrè ọkàn sọ́dọ̀ náà látọ̀dọ̀ wọn. Ọ̀fẹ́ náà ni gbogbo ẹ̀ bá dé. Ọjọ́ Sátidé 15th of December 2018 láago 4 ló máa bẹ̀rẹ̀. Níbo la ti máa ṣe? 10710 Marriott Views Road, Randaston, Maryland náà ni. Zip code ẹ̀ ní 21133. Ìyìn la máa fi gbogbo ọjọ́ yẹn ṣe. Gbogbo olórin tó ń bọ̀ ńbẹ̀ ẹ wò ó, àwọn olórin ẹ̀mí ń bọ̀ ńbẹ̀ ní rẹpẹtẹ tó máa pọ̀ gan gidi. Tósìn Adú wọ́n ń bọ̀ ńbẹ̀. Tèmítọ́pẹ́ Oyèwọlé ń bọ̀ ńbẹ̀. Máyọ̀wá Ọ̀já ọmọ àwọn náà ń bọ̀ ńbẹ̀. Àǹtí mi Speechless wọn ò fẹ́ sọ̀rọ̀, wọn ò lè sọ̀rọ̀, àwọn náà ń bọ̀ ńbẹ̀. Charles Abímbọ́lá ń bọ̀ ńbẹ̀. Ruth Àpáta àwọn náà ń bọ̀ ńbẹ̀. Miracle Praises àwọn náà ń bọ̀ ńbẹ̀. Fẹ́mi Ìbídàpọ̀ àwọn náà ń bọ̀ ńbẹ̀. Maria Akínbóyè àwọn náà ń bọ̀ ńbẹ̀. Wo ìwọ olórin tó bá lẹ́bùn náà tó wò pé Ọlọ́run gbénú ẹ̀ tó dẹ̀ mọ́ Ọlọ́run yìí, ìwọ náà máa bọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run níjọ́ yẹn. Àwa náà máa fún ẹ ní máìkì tí wọn náà dẹ́ gbọ́ Ọlọ́run ga, tí gbogbo ayé náà dẹ́ mọ̀ pé Olúwa ń bẹ lágbára Ọlọ́run. Má gbàgbé Saturday 15th of December 2018 ló máa wáyé lágbára Ọlọ́run. A máa ṣèpolówó ẹ̀ dáadáa. Ẹ ti rí káàkiri gbogbo Maryland, ẹ ti rí káàkiri gbogbo ìlú. Kí ló dé Skilla ò tí ì yọ? Kí ló ṣẹlẹ̀? À ń bọ̀ láti yàrá agbára ńlá náà ni ó ń bọ̀ láìpẹ́. Ó dáa. Tó bá wò pé o mọ Ọlọ́run yìn gidi, tó dẹ̀ mọ̀ pé Olúwa náà ló fẹ́ yìn níjọ́ náà lọ́n the 15th of December, máa bọ̀ ìwọ àti tálẹ́ǹtì ẹ. Ọlọ́run dúró díẹ̀, gbogbo wa máa parapọ̀ yìn Ọlọ́run ni. Kò lóúnjẹ méjì tó ń jẹ jù yín lọ, ìyìn nìkan náà ni. Kí la tún fẹ́ ṣe fún bí òjò yín lọ? Máa bọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Pátápátá ni gbogbo wa jọ máa yìn níjọ́ tá à ń sọ yìí. Ọ̀gá wa Dayọ̀ Agboola àti iléeṣẹ́ Dayọ̀ Agboola rédíò TV, gbogbo wa lájọ máa pawọ́pọ̀ ṣagbátẹrù ẹ̀ tó dẹ̀ máa dùn tí gbọ́dọ̀ máa kàn sí pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Èyìn náà ló ń jẹ wa, ló ń jẹ Ọlọ́run. Iṣẹ́ tiwa náà ní láti yin Ọlọ́run. A kò níṣẹ́ méjì ju ká yin Ọlọ́run lọ. A dẹ̀ máa yìn, a máa yìn, a máa yìn pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni. Tó o bá ti mọ̀ pé omorin kan jọ́ tà ń sọ ẹ̀, máa bọ̀ pẹ̀lú agbára Ọlọ́run. Àjọ máa yìn ni tí gbọ́dọ̀ dẹ̀ máa kàn sí lágbára Ọlọ́run. Gbé sókè láti yàrá agbára. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Skilla, ẹ má bínú. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Skilla láti iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn Dayọ̀ Agboola, ẹ má bínú. Iná mọ̀nàmọ́ná ló ṣe mọ̀nàmọ́ná láti sáìdì ibẹ̀ yẹn. A ti padà sórí afẹ́fẹ́. Kí ló ṣèwọ́ tó lóòní yin Ọlọ́run? Ẹ̀rín àwọn èèyàn àti ẹ̀gbọ́n apá mi nítorí pé òun lé nǹkan mẹ́wàá. Ó wá rí mẹ́jọ ṣe ń bẹ̀ wá nítorí pé ò ti rí méjì yòókù ṣe. Ọlọ́run ò ṣe nǹkan fún ẹ. Lọ́wọ́ ẹni tí ò tí ì rí ibi tó dé. Ibi tí wọ́n wà yẹn ni prayer point ẹlòmíì tó ń gbàdúrà pé Ọlọ́run jọ̀ọ́
3 bedroom flat tí ọ̀rẹ́ mi kọ́ yẹn tó bá lè yọ̀ǹda arú ẹ̀ fẹ́mi náà màá má dúpẹ́ lọ́wọ́ ẹ o. ẹlòmíì duplex ló fẹ́ kọ́ ṣùgbọ́n 5 bedroom flat lọ́lọ́run pèsè fún. ó tún fẹ́ǹsì ẹ̀ o àgbà omi wà lókè gbogbo ẹ̀ ṣe gégége ṣùgbọ́n kò torí ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé duplex ń target ẹ̀. rántí pé tá a bá fi ẹ́ ṣe olórí ohun kékeré tó o bá mọ pẹ́ dú kò sí bó ṣe máa jẹ olórí ohun ńlá o. dúpẹ́ nínú kékeré tó níyẹn wàá dẹ̀ rí i pé rere ni Olúwa lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa di ńlá. ẹ gbé sókè láti yàrá agbára. èyí ṣayọ̀ akéré mo dúpẹ́ láti orí agbami Dayọ̀ Agbọ́lálẹ̀ tí wò lápá abẹ yẹn ẹ ṣé gidi gan. Gloria Shuaibu ẹ̀yin náà ẹ ṣé gidi láti apá abẹ yẹn tẹ́ tí ń wò mí. ẹ̀gbọ́n mi Musa Ìdòwú ẹ̀gbọ́n mi láti Kọ́lẹ́ Crescent mo rẹ́yìn náà ẹ ṣé gidi gan kò ní bàjẹ́. Dayọ̀ Agbọ́lálẹ̀ Radio TV la wà nílùú Amẹ́ríkà tó gbalẹ̀ gbà sílùú Baltimore. Ibẹ̀ ni ọwọ́ Ọlọ́run ti wà. rédíò kìnírè tí àwọn ẹgbẹ́ wa ń lé òun ló ń sáré lọ́wọ́jú àwọn yòókù wa ń lé pé díabẹ́ tí wọ́n ọ̀dẹ̀ lè pa láéláé. ẹni tọ́lọ́run bá gbà fún ó yàtọ̀ sí ability abínibí lélẹ̀ ẹjọ́ gbé sókè. láti iléeṣẹ́ rédíò Nàìjíríà alága Arakawu ìpínlẹ̀ Ọ̀yọ́ láìpẹ́ yìí ẹ ṣé mo dúpẹ́. àwọn náà ń wò mí alága Arakawu tí a máa sọ́ọ́nì ní on the 28 November nìyẹn láti iléeṣẹ́ rédíò Nàìjíríà ẹ ṣé gan mo dúpẹ́ o. ọpẹ́ Thanksgiving náà ní ètò láti ìlú Amẹ́ríkà kí ló dé tá à ní dúpẹ́ kí lọ́lọ́run ò ṣe fún wa. àwọn ẹlòmíì àti ẹ̀ máa sọ wípé àwọn gbàdúrà àdúrà àwọn ò gbà. ta ló sọ fún ẹ pàdúrà rẹ ò gbà? wò ó arájẹ́ ńlá ẹ lóye kan ọ̀nà méjì ni àdúrà gbígbà pín sí. àwọn míì báńkà ni wọ́n nínú àdúrà o ní láti gbàdúrà di ọmọ ẹni. ìgbà tó bá ń gbàdúrà yẹn Ọlọ́run á máa sọ ẹ̀ sínú ibì kan kì í ṣe pé àdúrà ò gbà. torí ẹ̀ lẹ ṣe máa ń rí tálákà tó máa ń bí sẹ́nétọ̀ lọ́mọ lẹ́ṣẹ̀ máa rí tálákà tí gọ́dọ̀ máa ti lé wọn jáde nítorí àgbálẹ̀ àdúrà tiẹ̀ ó ṣeé ṣe kó má ṣiṣẹ́ fún wọn ṣùgbọ́n kó lọ ṣiṣẹ́ fún ọmọ tiẹ̀. dúpẹ́ fún ohun tó ń bọ̀ dúpẹ́ fún ohun tó ní lọ́wọ́lọ́wọ́ dúpẹ́ fún ohun tó ti rí. Bíbélì sọ pé ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a kò tí rí ìjẹ́rìí ohun tí a ń retí. ó máa le gan ó máa le gan ó máa le gan ó máa le gan. ọpẹ́ ni ètò láti yàrá agbára ẹ ti jẹ́ kó lọ sókè a máa jọ ṣe ni. Skilla àdèdánsì ìwọ́gán ti mọ̀ lóore orí ẹ tún máa lẹ́kan sí i. bọ̀dà Musa Ìdòwú wọ́n sọ wípé Skilla I'm enjoying the program here I hope keep it up ẹ ṣe ọlọ́ọ̀lẹ̀ fẹ́ràn kì í ṣe Skilla.
Fúnkẹ́ àwọn náà wò wá láti yàrá agbára. Ẹ ṣé, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ sórí Dayọ̀ Agboola rédíò TV nílùú Baltimore nílùú Amẹ́ríkà. Ẹ ṣé gan o. Ẹ̀gbọ́n mi Túndé Awódọ́là ìmúkẹ́yìn náà láti ìlú Italy. Ismail mo kí yín láti ìlú London o. Lẹ́kan Ismail mo kẹ́yìn náà láti ìlú London. Ẹ ṣé. Dayọ̀ Agboola rédíò TV rèé nílùú Amẹ́ríkà tọ́lọ́ ń gbé kalẹ̀ sílùú Baltimore. Rédíò tó ń lọ wájú táwọn ẹgbẹ́ wa ń fi réèsì lé lẹ́yìn pé àbẹ̀ tọ́lọ́ dẹ̀ sọ pé ẹ̀ní mi bá nítorí pé iwájú báyìí lọ́pàá ìbìtì máa ń ré sí kì í ṣọ̀fọ̀ ọ̀gá wa ló ní ká máa sọ bẹ́ẹ̀. Ẹ ṣé gan àwa kọ́ lẹ fẹ́ Ọlọ́run lẹ fẹ́. Jẹ́ kí àwọn nǹkan kan yí ẹ nínú àwọn ìdí táwọn èèyàn kì í fi ń dúpẹ́ láyé. Ẹlòmíì ìyá nìwọ wàá sọ pé ṣe bí ìyá Fúnkẹ́ ìjọ kan náà la bí wo àti ẹ̀. Fúnkẹ́ rèé ló ti wà ń bẹ̀ yẹn. Ọlọ́run ni Ọlọ́run máa jẹ́ nítorí pé kì í ṣe ibi kan náà ni ìwọ àti ìyá Fúnkẹ́ lò níjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ níbi yín. Àkọlé oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ máa ní. Oore tọ́lọ́run bá ṣe fún ìyá Fúnkẹ́ àpò ìyá Fúnkẹ́ ló ń gbé inú ilé ìyá Fúnkẹ́ ló wà. Oore tọ́lọ́run bá ṣe fún wọn náà ti ẹni. Ó máa dúpẹ́ lórí kékeré tó rí yẹn nítorí ẹlòmíì gan Ọlọ́run máa mọ̀ọ́mọ̀ dánwò lórí nǹkan kékeré ni. Ó wà ní dúpẹ́. Àwọn áńgẹ́lì tó dẹ̀ máa ń pín oore kàbìtì ti wà lẹ́ńkùlé ẹ̀. Àìdúpẹ́ ò wà níjọ́ lè jálẹ̀ gbà sínú ilé ẹ̀ nítorí kíni ò mọ̀pẹ́ dúpẹ́. Ṣé a rántí ọ̀gá wa Dáfídì nínú Bíbélì nígbà òní? Dáfídì bí Ọlọ́run ṣe bó ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó ìyìn ọpẹ́ àtàlélúyà wà lára àṣírí Dáfídì. Dáfídì a máa bọ́ sọ́lẹ̀ a máa yin Ọlọ́run ní òwò. Dáfídì a máa yí lẹ̀ fọ́lọ́run kò tiẹ̀ sí. Dáfídì dàbí ọ̀gá wa Dayọ̀ Agboola ni kò fẹ́ẹ̀ sí irinṣẹ́ orin ìyìn tí wọ́n mọ̀ ọ́ lò bí Dáfídì náà ṣe rí nìyẹn. A máa yin Ọlọ́run gan. Títí tí Dáfídì dẹ̀ fi jáde láyé Bíbélì sọ pé ẹ̀yìn ojú òun ni Dáfídì nítorí pé ó mọ Ọlọ́run wù. Kí ló wá ṣèwọ́ tó lè yin Ọlọ́run? Òun sọ pé torí pé òun lọ sí ẹ́mbásì wọn tí ì fún ẹ ní físà ni Skìlà tún ti lọ ẹ má bínú. Òun sọ pé torí pé òun lọ ẹ́mbásì wọn tí ì fún ẹ ní físà ni àsìkò tí ẹ lè má ti tó. Ọlọ́run tó tẹ ẹ má mọ̀ pé ìgbà tásìkò ẹ bá tó ìgbà tó kókó ẹ bá tó ìgbà yẹn gan ló máa dùn gan. Ìgbà yẹn gan la máa celebrate ẹ. Ìgbà yẹn gangan ló máa mọ̀ ṣe. Ìgbà yẹn ló máa rí pọ́lọ̀ ń fẹ́ràn ẹ. Ó dẹ̀ dúró sàkókò ẹ ṣùgbọ́n tí àkókò náà kó tó kí ló tó máa yin Ọlọ́run níbi tó dé tó bá rí jẹ kí ló tó mọ Ọlọ́run àìríjẹ rẹ ò dẹ̀ máa yin nítorí pé Ọlọ́run kò ń ṣe ẹni tó máa ń jẹ èèyàn gbé. Bó bá ṣe mọ Ọlọ́run yìí tó ni oore rẹ̀ á ṣe rí kábàtà sí. Tó bá ṣe mọ̀ ọ́ gbéga sí lónà àṣedé sínú ayé rẹ̀. Ó yẹ kó o mọ bó ṣe ń lọ. Ó yẹ kọ́rọ̀ yẹn yí ẹ dáadáa. Prince Adéroyà àwọn gan káwọ́ sókè wọ́n yin Ọlọ́run. Mo ń wònú ẹ̀mí bẹ́ẹ̀ ṣe ń yìn ẹ̀yìn gidi. Ruth Ọláìdé Adéjùmọ̀ àwọn náà ti darapọ̀ mọ́ wa wọ́n ti ń mọ Ọlọ́run yìn nítorí pé nínú ẹwà ìwà mímọ́ la fi ń yin Ọlọ́run yìí. Ọba àwọn ọba Olúwa àwọn olúwa ọba tó wà kí ayé tó wà ọba tó máa wà nígbà tí ayé kò ní sí mọ́ ọba tó ti ń bẹ kí á tó dàrú èmi àti ìwọ ọba tó ti ń bẹ ká tó dàrú àwọn dádì mi ọba tí ó sì máa bẹ nígbà tí àwọn dádì wọn ò bá ní sí mọ́ ọba tó tún máa wà nígbà tí irú dádì wọn ò bá sí. Ọlọ́run àyìnyìn tán ìwọ náà ò dẹ̀ wá orin kan kó fi yìn ò dẹ̀ wá orin kan lọ́kàn ara rẹ kó fi yìn. Tó bá mọ̀ lóore lóòótọ́ yẹ kó dúpẹ́ gidi. Ó mọ bí tó wà lẹ́ni ni wo ọjọ́ orí ẹ̀ wo bí tó ti ń bà bọ̀ ó dẹ̀ wo bí tó bá dé wo bí tó mú ẹ lọ. Tó bá mọ lóró ó yẹ kó mọ̀ pé dùn ó yẹ kó yìn gidi ó yẹ kó yìn gidi ó yẹ kó yìn gidi ó yẹ kó yìn gidi. Èmi àti ọ̀gá wa níbikíbi tó bá wà Dayọ̀ Agboola àwa náà yin Olúwa. A sọ pé a mọ̀ lóore láti iléeṣẹ́ Dayọ̀ Agboola. Ọlọ́run tó ṣọ́ wa di ìwò yìí àìmọye iléeṣẹ́ ló ti máa ń dìde ṣùgbọ́n tí wọn kì í di ìwò yìí. Èmi ní on behalf of my ọ̀gá à ń dúpẹ́ láti iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn Dayọ̀ Agboola. A sọ pé yes wọ́n mọ̀ lọ́yìn àti rúùtù ní yes wọ́n láwọn yin Ọlọ́run wọ́n ní yes o is worthy to be praised. Ọlọ́run ni Ọlọ́run á máa jẹ́ bá a bá rí jẹ kò ní kó má jẹ Ọlọ́run mọ́. Ṣé o rántí nǹkan tí Tọ́pẹ́ Àlàbí sọ nígbà yẹn? Ó sọ pé bóyìn bòdè yìí kò ní kó má jí Ọlọ́run mọ́. Kí ló dé?
kí ló dé tó ní yìí ó dàbí pé ó ti ń lọ lórí YouTube alápá bíi àwọn ẹ̀yin tẹ́ bá sì rí wa wò iléeṣẹ́ agbára ń ṣiṣẹ́ lórí ẹ̀ nítorí pé abala tá a wà yìí kì í ṣe abala tí a fi gbúdọ̀ wo ètò yìí ìyìn là ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí ẹ jẹ́ kó gbé sókè láti yàrá agbára náà ìyìn yẹn ń lọ bẹ́ẹ̀. Àkọ́kọ́ nílùú Amẹ́ríkà Augustine láti yàrá agbára ọ̀gọ́rèé tẹ́ ẹ bá ń wá fújì ọ̀gọ́gọ́ sọ pé all glory be to God àwọn gọ́ọ̀rò tó bá ronú jinlẹ̀ wá mọ̀ pé dúró ọ̀gá mi ọlọ́pàá làwa ẹ̀ rí mo rí yín láti yàrá agbára ọpẹ́ là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ jẹ́ kí yí ẹ ṣí ó tún ti lọ láti apá bíi ní Dayọ̀ Agboola YouTube ó tún ti lọ láti bẹ̀ ọpẹ́ là máa ń sọ̀rọ̀ ń pa ẹ̀ yìí ọpẹ́ là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ yìí bọ̀dá Ṣọlá ló ń gẹ́ àríyín láti yàrá agbára ǹjẹ́ o mọ̀ pé àìmọ́pẹ́ dùn ẹni ò jẹ́ kó tí ì kọjá ibi tó wà nítorí àìláròjinlẹ̀ ẹni ò mà tí ì jẹ́ kó kọjá ibi tó wà ǹjẹ́ o tún wá mọ strategy yìí kan tó bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ ló fún ohun tí ò tí ì ṣe fún ẹ definitely o máa rí gbà wàá máa dúpẹ́ fún ohun tí kò tí ì ṣe ó ní tó bá yìn tó bá dẹ̀ yìn ṣó sọ pé kó má jẹ Ọlọ́run mọ́ ni ẹ ti ẹ̀ wá wò látàpá bí tó bá béèrè lọ́wọ́ Ọlọ́run tí ò bá ṣe fún ẹ kí ló fẹ́ ṣe gan kí ló fẹ́ ṣe fọ́lọ́run gan lẹ́yìn ká gba kámú ṣùgbọ́n ọba ọláàánú olórí ọ̀fẹ́ ni bàbá tá à ń sọ̀rọ̀ nípa yìí ó ní ọmọ ní ìní Olúwa ó ní ọmọ inú ní èrè rẹ̀ ó ní rántí bí pé bí ọ̀fà ṣe rí lọ́wọ́ alágbára ó ní bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ rí lọ́wọ́ òun ọmọ la jẹ́ lọ́wọ́ Ọlọ́run kí ló dé tí ó ní tí ọmọ wa lè béèrè àkàrà kí bàbá gbé ìjòlè lọ́wọ́ bí nítorí pé àti ìmọ̀yìn ni ìyìn ní agbára tó dẹ̀ máa ń fa nǹkan tó bá lè jáde láti ọwọ́ Ọlọ́run ìyìn máa ń kó apá Ọlọ́run sókè ni ìyìn máa ń jẹ́ kọ́lọ́run fi ara rẹ̀ kó kọ́ǹtò àwa lẹ́bù ó dẹ̀ máa ṣe gbogbo nǹkan tá a fẹ́ fún wa jẹ́ kí ìyìn jẹ́ part of you láti èní lọ yìí gidi láti ibi tó wà yẹn ìwọ náà lè fi orin ìyìn kan yìí jẹ́ kó yí ẹ dáadáa ronú ohun tó ti ṣe fún ẹ rí tó ti dùn mọ́ ẹ nínú rí ronú ibi tó mú ẹ lọ àtàwọn májẹ̀mú tó ti bá ìdílé rẹ dá ronú májẹ̀mú tó ti bá ọmọ rẹ dá ronú májẹ̀mú tó ti bá ọwọ́ gangan pàápàá bí ìyá àti bàbá dá wo bí tó ti wà rántí pé ńgbà kan ò lè jẹ ju oúnjẹ kan lọ ṣùgbọ́n ó ti padà bọ̀ sí mẹ́ta báyìí bó tiẹ̀ ti rí mọ́tò of your choice yẹn rà rántí pé ẹni tó mú ẹ kúrò nínú ebi ó lè gbé ẹ di ẹni tó ń lo pléènì láyé o ní láti yìn jẹ́ kí ìyìn yẹn kilẹ̀ gan àmúmirí pé ọ̀run gan ṣí sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àdúpẹ́ lọ́wọ́ Dayọ̀ Agboola rédíò TV fún abala irú nǹkan tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ mo rí sọ́mọ̀ ọ̀run tó ṣí sílẹ̀ ǹjẹ́ o mọ̀ pé nípa ìyìn Ọlọ́run máa tún mọ̀ọ́mọ̀ ṣàánú àwọn ènìyàn mo rántí àwọn wòlíì kan nígbà kan wọ́n sọ fún àwọn kan tó ń wá ọmọ wọ́n ní lọ máa yin Olúwa fún nǹkan tó ti fẹ́ ṣe kò tí ì ṣe oṣù mọ́ máa lọ yìn nítorí pé òun rí ọmọ wájú yín àwọn couples yẹn náà wá lọ wọn ní nǹkan méjì wọ́n wá bẹ̀rẹ̀ sí yin Olúwa nígbà tí ó fi máa di oṣù mẹ́sàn-án ariwo ayọ̀ sọ nílé wọn nítorí pé wọ́n mọ àṣírí yìn wọ́n dẹ̀ mọ agbára tó ń bẹ nínú yìn Adéolú Olúwakáyọ̀dé àwòdú ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi ẹ̀yin náà ti yin Olúwa pẹ̀lú wa Bídèmí Bídèsádéríbi gbé
ẹ ṣe gan àǹtí mi gidi ẹ̀yin náà ti yin olúwa láti ibi tẹ́ ẹ wà yẹn àwọn ará Ìkòròdú yìn àwọn ará Ìdìmú yìn àwọn ará Ọkọ́tà yìn àwọn ará Ìkọ̀tún yìn gbogbo àwọn tó wà lágége yìn àwọn Ìbàdàn yìn Òṣòdì yìn Òṣogbo yìn Ifẹ̀ yìn Mọdákẹ́kẹ́ yìn Sókótó yìn Àbújá gan pàápàá ọmọ àgbẹ̀yìn gbé sókè láti yàrá agbára. Ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká sáré lọ polówó ọjà à ń padà bọ̀ láìpẹ́ ìyìn náà sì lè tòwó tẹ̀síwájú láti yàrá agbára gbé sókè. Dayọ̀ Agboola ní bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Ó ń gbọ́ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola àtúntà rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola rédíò TV níbo tí mo Maryland ayẹ́sẹ̀ l'Amẹ́ríkà. Rédíò TV Dayọ̀ Agboola gbogbo ayé ló ń gbọ́. Dayọ̀ Agboola rédíò TV. You can join us on Facebook at these pages Babalonta, Dayọ̀ Agboola Radio TV, Sammy Dayọ̀ Agboola, Dayọ̀ Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agboola Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, season DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Sammy Dayọ̀ Agboola on agboolaadetayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Jésù lókè o, ẹ jẹ́ ká fìyìn f'Olódùmarè ọba. Ìyìn ògo ló yẹ Jésù lókè o, ẹ jẹ́ ká fìyìn f'Olódùmarè ọba. Kí ni máa jẹ́ gbàgbé rẹ, bàbá tó fẹ́ràn mi. Àtọ́bàjáyé, bàbá lolólùfẹ́ mi. Ọba tó pa mí mọ́, tó gbé mi lékè ọ̀tá mi. Ìgbọ́táyé ṣọkọ tán, bàbá ṣọkọ rẹpẹtẹ.
Dayọ̀ Agboola rédíò TV náà láwà. Má gbàgbé night of 1000 praises. Àjọ máa yìn ní lọ́jọ́ yẹn. Àwọn olórin oríṣiríṣi ló ń bọ̀ ń bẹ̀. Samis Dayọ̀ Agboola and Diamond Production lálágbèékalẹ̀ ẹ̀ka Dayọ̀ Agboola rédíò TV. A máa yin Olúwa gan lọ́jọ́ yẹn. Jẹ́ kó yí ẹ, jẹ́ kí ẹ ṣí dáadáa. Àwọn olórin oríṣiríṣi ló ń bọ̀ ń bẹ̀. Pápá ń bárí ẹ̀ ní pé níbi tá a ti fẹ́ yin Olúwa ọ̀fẹ́ ni gbogbo nǹkan tó fẹ́ ṣe ń bẹ̀. Santa Claus máa wà ìyẹn bàbá kérésì fún àwọn ọmọ láti fún wọn lẹ́bùn lọ́fẹ̀ẹ́. Eléyìí máa le o, kí ni ríṣì tó ṣe ní sí ń bẹ̀? Ọlọ́run ló ṣú ọ̀jù òun nìyí. Dayọ̀ Agboola ó máa wáyé ní Saturday 15th of December 2018 láago 4 West African time aago 4 gẹ́gẹ́ la máa bẹ̀rẹ̀. Venue ní 10710 Marriottville Road, Randstad Town, Maryland ní ìlú Amẹ́ríkà bíbá yìí ni. Àwọn olórin tó ń bọ̀ ńbẹ̀ ni Tósìn Adú, Tèmítọ́pẹ́ Oyèwọlé, Máyọ̀wá Ọjà Ọmọ, Speechless àǹtí mi ló ń pè bẹ́ẹ̀, Mariel Akínbóyè, Charles Abímbọ́lá, Ruth Àpáta, Fẹ́mi Ìbídàpọ̀, Miracle Praises àti àwọn olórin káàtì ẹ̀ tí ì fi wọ́n sínú ambili yìí rárá. Tí wọn náà bá dẹ̀ mọ̀ pé o mọ Ọlọ́run yìí tó mọ̀ pé ìyìn ẹ̀ ṣú ọ̀fún ẹ dáadáa, ìwọ náà máa bọ̀ lọ́jọ́ yẹn. Ọlọ́run máa dúró dì ẹ́, á fún ẹ ní máìkì, ìwọ náà máa yin Ọlọ́run fúnra rẹ. Ayé á dẹ̀ rí ògo Ọlọ́run lára ẹ̀. Ó máa le gan. Ìyìn la máa ṣe throughout gbogbo ọdún yìí. Tí wọ́n bá rò pé o kò wọ́ọ̀tì láti yìn, ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn ló wà ńbẹ̀ láti yìn. Bọ̀dá Káyọ̀dé tiẹ̀ ń sọ kankan fún mi ń sìn à ń wojú ẹ̀. Orí tá a bá sọ pé àkọ́tà àyìn Ọlọ́run, Ọlọ́run sọ pé fúnra òun á gbé àwọn òkúta dìde láti máa yin òun. Kí wá ní èmi àti ẹ tá à ní yìn? Àǹtí Fúnmiláyọ̀ Ọládìní, ẹ ṣé mo rí yín dáadáa. Àǹtí mi Olúwabùkọ́lá, ó máa le gan on the 9 ni mo pàlùkù. Àwa náà bọ̀ wá ṣètò yẹn on the 9. Dayọ̀ Agboola náà ni ló máa ṣe kò kárí nǹkan tó le jù. On the 9 ni mi tí ìfẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣé àǹtí mi láti Greenbelt nílùú Amẹ́ríkà. Mo ti rí bọ̀dà Wálé náà tó ti yọjú láti orí ti agbègbè ti Skìlà ń bíbà yìí. Adéwálé Ọláníwájú àti Bùkọ́lá kò tí ì lè yáwọn èèyàn. Ó dán the 9 kó tó yé wọn. Ẹ ṣé gidi, mo rí yín gidi ni. Nǹkan tí wọ́n tiẹ̀ ń wò ni pé ó ti gbàgbé pé oore tí Ọlọ́run ò bá ṣe fún ẹ kò síbi tó ti lè rírú oore náà láyé yìí. Ẹ̀dá kankan ò lè ṣe fún ẹ. Èmi àti ẹ̀ máa sọ fáwọn èèyàn nígbà tó bá pè mí pé Skìlà bó bá ṣe ń lọ lu Nàìjíríà rè jọ̀ọ́ṣọ́ ò lè ṣe báyìí fún mi. Màá ní ò nídìí mi, Skìlà lásánlàsán erùpẹ̀ lásán lèmi. Èmi tó lè jí láàárọ̀ la kó má rí mi mọ́. Ẹni tó ní okùn ẹ̀mí mi, ẹni tó ní èmi gangan, ẹni tó sọ erùpẹ̀ mi di èémí, òun gangan ló nílò. Ìyẹn the merciful God, Ọlọ́run àwọn ọlọ́run, Olúwa àwọn olúwa, ọba tó máa sọ pé ká jí ta bá sùn lálẹ́, ọba tó tún máa sọ wá di òkú lálẹ́, tó bá wù láàárọ̀ ló máa jí wa. Ọlọ́run tó ń jẹ́ ká máa sọ̀rọ̀, Ọlọ́run tó ń jẹ́ ká máa mí, Ọlọ́run tó ń jẹ́ ká máa ṣe nǹkan tó bá wù wá, òun náà ni ìyìn wa tọ́ sí. Ẹ jẹ́ ká wo nǹkan táwọn èèyàn kì í tún fẹ́ yin Ọlọ́run. Ẹlòmíì àti gbé bùkátà ìlérí Ọlọ́run á sọ pé nítorí pé irú nǹkan báyìí ò ti ṣẹlẹ̀, ó tún ti lọ lápá ti Skìlà bí, ṣùgbọ́n ẹ má wọrí, ẹ̀yin tẹ́ bá ń rí wa wò, ẹ lè padà sórí Dayọ̀ Agboola, ẹ tún lè padà sórí Diamond, ẹ máa wò lọ láti bẹ̀. Èṣù jẹ̀bi nítorí pé ìyìn náà ni Ọlọ́run fẹ́ lọ́wọ́ wa. Àwọn ẹlòmíì máa sọ pé mo rí Òpémúléró ọmọ Yorùbá, ìkan lára wa nìyẹn sọ̀rọ̀sọ̀rọ̀ náà tó wà ń lu Amẹ́ríkà bíbà yìí. Kò ní bàjẹ́, ohun wa ò ní bàjẹ́ o. Mo ti rí Adédì, ìyàwó wa ni, ìyàwó ọ̀rẹ́ mi dáadáa ni. Mo ti rí Ọmọ́wùmí ìyàwó tèmi náà pàápàá ni. Tẹ́ bá ti ń gbọ́ títì ó yẹ kó ti yé yín látàpá abẹ̀yẹ, ìyàwó ọ̀rẹ́ mi ni, ojúlówó ìyàwó ni dáadáa. Ẹ ṣé ẹ káàbọ̀ sórí Dayọ̀ Agboola rédíò TV. Skìlà ti ń padà bọ̀ díẹ̀díẹ̀. Skìlà ní the inspiration. Ó ní àwọn wòlíì tó máa gbọ́wọ́lé látòrí ibẹ̀ yẹn, nítorí pé kì í ṣe èlé ló yẹ kó lọ. Ọpẹ́ là ń fi èní dá, kó dúró bó bá ṣe lè dúró, ó ṣàmà ṣe lè tán pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Ìwọ ti ẹ̀ wò pé oore tọ́lá ń ṣe fún òótọ́ nǹkan tó rò láti last year. Ìwọ̀nba tó ti níyẹn ṣó ti dúpẹ́ fún ni.
ìwọ̀nba tó wà lọ́wọ́ ẹ̀yẹ tó tiẹ̀ ti thank you o tiẹ̀ tí ì ṣe o rò pé nílá yẹn ni o ní láti dúpẹ́ lọ́wọ́ ẹ wà á dẹ̀ rí i pé ọlọ́run àrà ẹ̀ máa ju ẹ lójú ó yẹ kó wò pé kí ló dé ọ̀gá mi mo tiẹ̀ máa ń béèrè àwọn èèyàn mo máa ń béèrè question kan láwọn èèyàn nígbà tí nàìjíríà tó jẹ́ 18,000 minimum wage kí ló dé tí ìwọ àti ọkọ tó jẹ́ teacher tẹ̀dẹ̀ rán ọmọ jáde yunifásitì tó ń di doctor tó ń di nọ́ọ̀sì tó ń di lọ́yà pẹ̀lú 18,000 kò yí ẹni ọlọ́run máa ń yọ wá lóru á tún wá bùsì kékeré tẹ́ ẹ níyẹn nítorí pé ìwọ òjì ń gbà yẹn kò yẹ kó o mọ yìí ọlọ́run ló ń fún yín ṣe ìwọ tí ẹ ń wò pé bóyá ibi tó wà yẹn o ò lè kọjá bẹ̀ ìwọ yìí ná kó wá wo owó agbára ọlọ́run á máa wò pé ọmọ tó tiẹ̀ wọ́n pé kò lè jẹ́ nǹkan kan yẹn gbogbo gbèsè tó rò pé o jẹ́lẹ̀ ìwọ tó bá yìn iṣẹ́ oṣù ẹyọ kan péré lọ́mọ yẹn fi máa san gbèsè yẹn tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ àbò òrùpọ̀ láwọn mi ò tó bẹ́ẹ̀ ìwọ dánwò nínú yìí kó wá rí i pé ọlọ́run mi jù bẹ́ẹ̀ lọ ọba àrà ọba ńlá ọba tó ń mú ìtìjú kúrò nínú ẹ tó rò pé òun ò lè jẹ́ kankan láyé láti yàrá agbára jẹ́ kí ìyìn yẹn ga gan jẹ́ kó ga gan. ọba tó dá ayé ó ṣẹ̀dá ọ̀run ó tọ́jà bí ẹni sẹ́ni ọdún tí ẹni bá ṣọ́ inú tẹ̀lé lórí àṣírí ọlọ́run mi èpè máa jáde lọ́wọ́ àṣírí ọlọ́run mi ó torí kọ́lá ọwọ́ mi tí ó lè parẹ́ àṣírí rẹ̀ ọwọ́ ọlọ́run ló ń gbé dáadáa ló tó mélòó jù wá lọ ẹ̀dùn rẹ̀ tàbí yó. ó dùn mí àròjọ mùsùlùkùn ọjọ́ ń rebi àná ọ̀gá mi láti yàrá agbára Sani Dayo Agboola adúpẹ́ fún ìṣíjú tọ́lọ́ fún yín láti gbé rédíò yìí kalẹ̀ aṣíwájú Afọlábí Tóní Akíọ́nù ẹ ṣé mo rí yín láti yàrá agbára Ìbàdàn City Polytechnic Alákíá Ìṣẹ́bọ Ìbàdàn City Polytechnic iléeṣẹ́ polytechnic aládàáni tó yẹ ọlọ́run gbà fún lọ́wọ́lọ́wọ́ nílùú Nàìjíríà iléeṣẹ́ poli tó ń produce àwọn future of tomorrow iléeṣẹ́ poli tó jẹ́ pé ẹni tí ò bá tí mọ̀ nílùú Nàìjíríà á jẹ́ pé ọmọ rẹ̀ ò lọ school kankan nìyẹn ẹ ṣé mo dúpẹ́ wọ́n wò mí láti yàrá agbára Kẹ́hìndé Olúwasanmi Odùkọ́gbẹ́ àwọn náà ń kí ọlọ́run láti Nàìjíríà olórin ìyìn làwọn náà mọ̀ wọ́n dáadáa wọ́n tiẹ̀ lè fìyìn ṣeré kí ló fẹ́ làwọn jẹ yó gbé sókè. Jẹ́ ká wò báyìí nǹkan tí ò kì í dùn ẹnu yẹn nǹkan tí ò kì í dùn mọ́ ẹ yẹn tí ò tiẹ̀ kì í jẹ́ kó o mọ̀ pé ọlọ́run wọ́n ti praises yẹn àwọn ibi tó yẹ kó o dé tó rò pé ò tí ì dé tí ò jẹ́ kó o mọ̀ pé ọlọ́run ló yẹ kó o máa fi gbogbo ojú ayé rẹ sìn àwọn nǹkan tó ń wò tó dàbí pé òkè ìṣòro ni ṣùgbọ́n tó mọ̀ pé ìyìn lè ṣẹ́gun rẹ̀ jẹ́ ká wo àwọn nǹkan tí wọn náà ń ṣe tó rò pé lè kọ́ sí ó tún ti lọ látàpá àsìkìlà ń bì yìí èṣù jẹ̀bi wàá ṣe lè tán èṣù jẹ̀bi àwọn nǹkan tó rò pé à ń ṣe tó rò pé o kò yẹ kó o tún máa yin ọlọ́run tó bá ṣe é ta ló fẹ́ mú sí i bí ó sì ṣe é ọlọ́run ni ọlọ́run ó máa jẹ́ ọlọ́run tí ò ní gbákejì ọlọ́run tí ò ní second in command àwọn wòlíì táwọn wò yẹn ọlọ́run kàn fún wọn bíntín báyìí nínú agbára rẹ̀ ni tẹ́ bá ń sọ̀rọ̀ bàbá Abíára tẹ́ ń sọ̀rọ̀ bàbá wa tẹ́ ń sọ̀rọ̀ bàbá wa Makakibi ẹ̀yin náà wò nínú 100 kọ́lọ́ wá yọ̀ǹda 0.9 fún wọn òun ni agbára tẹ́ tún rí nínú ayé tiwọn tó tún tóbi bàbá yẹn nítorí pé ọlọ́run ó máa jẹ́ láti ìgbà ìwáṣẹ̀ ló ti ń jẹ́ ọlọ́run ó wà nísinsìnyí bẹ́ẹ̀ ló tún ṣe máa rí nígbà tí ayé ò bá tún sí mọ́ yóò máa jẹ́ ọlọ́run náà ni ìwọ wá wò pé kò tó yìn àánú rẹ̀ ń ṣe mí nítorí pé tó ti fi ṣera rẹ ló pọ̀ o mọ̀ pé yìn a máa fa ọwọ́ ọlọ́run sókè ìwọ wò pé ọmọ rẹ ò tí ì láàmìsàn ìyìn ẹyọ kan lọ́lọ́run retí lọ́dọ̀ rẹ
admission ọmọ yẹn dẹ̀ máa dé next year. Ìwọ́n rò pé nọ́mbà wọn tò sí Lagos ní láti gba visa America. Jẹ́ kí n sọ fún ẹ, Bíbélì sọ pé ní ayé àti ọ̀run ó ń bẹ ní ìkáwọ́ òun Ọlọ́run. Tí Amẹ́ríkà bá wà lábẹ́ ọ̀run tó dẹ̀ ń bẹ lábẹ́ Ọlọ́run, ìwọ yìí náà kó o rò bóyá mi àti òní ríra pa snow ní next year. Àjọ máa fojú rinjú ni. Bọ̀ ìyẹn yẹ kó tíìkì, ìyẹn máa tíìkì gan. Má ro nǹkan tọ́lọ́run ò tí ì ṣe, máa ro nǹkan tó ti ṣe kó o wá máa torí rẹ̀ dúpẹ́. Ọ̀túnba Fẹ́mi Fádípẹ̀ Fẹ́mọ́là Káàsà ó máa le gan lọ́jọ́ Sunday yìí lọ́wọ́ Ọlọ́run on the 6th of December ni ó máa lágbára. Ansom MC Ansom ó kú palẹ̀mọ́ nínú Nàìjíríà ní iléeṣẹ́ bàbá Fẹ́mi ọ̀gá wa Yínká Ayéfẹ́lẹ́ ló ti máa wáyé. Fẹ́mọ́là Káàsà náà máa wà níbẹ̀. Mo ti rí wọn láti ọ̀dọ̀ ọ̀gá mi láti ilé agbára. Lambert Nicholas láti ọwọ́ Dayo Agboola rédíò TV náà ni àwọn náà ti yọjú. Ẹ ṣé mo dúpẹ́. Àwọn gan sọ pé ìyìn rẹ̀ rèé lẹ́nu mi o Jésù o. Àwọn gan kọrin yẹn lọ bẹ́ẹ̀ ni. Ìyẹn náà máa le gan. Wúmbà Babátúndé Joseph àwọn gan sọ pé àwọn àyìn o. Wọ́n ní kí làwọn jẹ yó táwọn ò ní lè yin Ọlọ́run. Jẹ́ kó yí ẹ dáadáa. Jẹ́ kí n ṣàlàyé kíní yẹn kó lè yí ẹ dáadáa. Ìwọ wò pé ohun tọ́lọ́ ń ṣe fún òótọ́ nǹkan tó máa yìn fún. Ibi tí wọ́n wà yẹn ni testimony tẹ́lómi ń pray tó ń ṣèṣe òru fún tó dẹ̀ kiri orí òkè. Ìyìn gidi ni. Kí ni àwọn àfọwọ́fà táwa náà máa ń rí tí oore Ọlọ́run ṣe kí n tètè jáde lára wa? Nígbà míì àfọwọ́fà wa máa ń pọ̀. Àwọn èèyàn nígbà míì ọ̀gá mi máa tiẹ̀ sí wọ́n máa ní nígbà tó yẹ kó wà níbi tó ti ṣiṣẹ́ ó wà ní chọ́ọ̀chì òun gbàdúrà bí ẹni máa kú. Jẹ́ kí n sọ fún ẹ̀mí ò sọ pé chọ́ọ̀chì ò dá o ṣùgbọ́n gbogbo nǹkan ló sí lásìkò tiẹ̀. Ìgbà tó yẹ kí wọn náà máa ṣiṣẹ́ tó yẹ kó máa wo ibi tí Ọlọ́run wà nínú iṣẹ́ tó ń ṣe yẹn lọ́lọ́run náà láti gbógun ara ẹ̀ jáde. Ọlọ́run tó ń sọ ẹni tó ń da pure water ṣẹni tí ó bẹ̀rẹ̀ sí pé omi fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́. Ọlọ́run lọ́lọ́run ó máa jẹ́. Ó tún ti lọ láti apá àsìkìlá àmàrógò gbé sókè láti Dayo Agboola. Ó dàbí pé ìlà ò bẹ̀rẹ̀ sí ọmọ. Mi Ọlọ́run gbogbo nǹkan tí mo ní kì í ṣe agbára mi mímọ̀ ṣe rẹ ni kó lọ sókè. Ọ̀pọ̀ ènìyàn ló bí mi wípé níbo ni wọ́n ti lọ bá mi ṣe. Ó dà ẹjẹ́ ká ṣe báyìí. Ọlọ́run náà máa jẹ́ títí ayé. Ohun tí mò ń sọ ni pé nígbà kan a wà lórí òkè kan ní ọ̀nà toll gate. Pásítọ̀ yẹn wá ní àdúrà kan. Ó ní wàá gbàdúrà pé Olúwa dìde sí ayé tèmi náà jẹ́ kí ayé mi ní testimony. A bá ń gbàdúrà yẹn. Lèmi náà bá rọra ń ṣe báyìí mo bá ń yọjú. Pásítọ̀ yẹn bá lago bí wòlíì àgbà ní Jésù Olúwa wa. Ó ní a ní káwọn kan gbàdúrà ó ní wọn ò lè gbàdúrà. Ó ní kí ni aago ọwọ́ rẹ bí gbogbo wa bá ṣe báyìí. Ó ní a bá ní 9:35 láàárọ̀. Máa yẹn fẹ́ mi ò ní lọ́ọ́ pè é. Ó bá ní 9:35. Ó ní má jẹ́ ń tàn ẹ́. Ó ní tí o bá jẹ́ bank manager. Ó ní òní síbi àdúrà ẹ̀ láàárọ̀ ẹ̀. Táàbà rí owó ẹ̀ la máa rí nítorí pé òní ráyè wà. Ó ní pé ó ṣí wáyé pé níbi tó bá yẹ kó wà ibẹ̀ náà ló máa wà.
níbi tó bá ti ń yin ọlọ́run náà ló tún máa wà níbi tí ó ní ẹ pè mí nígbà tí mo tẹ́ lè rí mi, ẹ wá mi nígbà tí mo wà nítòsí. Jẹ́ kó yí ẹ dáadáa, má fi ayé ọmọ rẹ wó tẹlòmíì, má fi ayé ara rẹ wó tẹlòmíì. Ìgbà àti àkókò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Nǹkan kan tí wọ́n ní láti máa ṣe ni pé mọ bá ṣe yin olúwa, lọ kọ́ bá ṣe yin olúwa, nínú ìṣòro rẹ yin olúwa, nínú wàhálà rẹ yin olúwa. Nígbà tó ní tó tún pọ̀ jù ìwọ náà yin olúwa, wàá mọ̀ pé olúwa lolúwa máa jẹ́. Ọ̀gá mi aláṣẹ àti olùdarí Ìbàdàn City Polytechnic, bàbá mi Àjànàkú Amos, àwọn náà ti dé sórí ètò. Ẹ ṣé gidi gan. Láìpẹ́ láì jìnnà mo kú ti sọ fún yín pé Ìbàdàn City Poly ń bọ̀ lórí Dayọ̀ Agboola rédíò TV, nítorí pé nǹkan kan ń bọ̀ láìpẹ́ lágbára Ọlọ́run tó máa ní ṣe pẹ̀lú Ìbàdàn City Poly àti Amẹ́ríkà pẹ̀lú ògùn Ọlọ́run, kò ní pẹ́ dé. Olúbọ̀dé Quadri láti Dayọ̀ Agboola, ẹ ṣé mo dúpẹ́. À ń lọ díẹ̀díẹ̀, à ń lọ díẹ̀díẹ̀, à ń lọ díẹ̀díẹ̀. Ìdúpẹ́ ní ètò ìjásí láti ọwọ́ Dayọ̀ Agboola rédíò TV. Lọ́kọ́ bó ṣe yin Ọlọ́run, wàá mọ̀ pé láti àkókò ìlú ayé rẹ̀ á yí padà. Ìwọ tiẹ̀ gbìyànjú kankan, bẹ̀rẹ̀ sí yìn láti ìsìn lọ kó fi di next year November. Tó bá wá di next year November Thanksgiving, wọ́n wá bá rò kó nǹkan tó lọ́n ti ṣe fẹ́ láti ìsìn lọ. Tí o bá rí ìyàtọ̀, ó jẹ́ pé tá a bá tún ti gbọ́ sórí rédíò láti ṣe Thanksgiving, má jọ ìwà. Bọ̀ èmi mọ̀ pé testimony yẹn máa ṣèkì grand, ayọ̀dẹ̀ lọ́rọ̀ ẹ máa já sí. O lè polówó lórí Dayọ̀ Agboola rédíò TV láti ibikíbi tó bá wà nílùú àgbáyé, nítorí pé gbogbo bí lọ ti ń wò wá, wọ́n wò wá ní Ghana, wọ́n wò wá ní Saudi, wọ́n wò wá ní South Korea, wọ́n wò wá nílùú Ethiopia, wọ́n wò wá nílùú Senegal, gbogbo ìlú China náà wọ́n wò wá káàkiri gbogbo àgbáyé. Ìwọ náà lè gbé ìpolówó ẹ wá sí Dayọ̀ Agboola rédíò TV, wàá dẹ̀ rí pé rere ni olúwa. Patricia Abechi Ìdòwú Ayaskila, ìyàwó ẹ tó sọ̀rọ̀ yẹn tó máa ń ṣe fùfú fún mi rọ̀lẹ́ tó jẹ́ kóòrùn mi lè jágere, adúpẹ́ o, Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. À ń lọ lẹ́nìí, a tún padà bọ̀ lórúkọ Ọlọ́run. Ìyìn yẹn ló máa le gan, ó dẹ̀ máa kilẹ̀ gidi. By the time tá a tún fi máa pàdé lórí òkè ìwọ láti ní testimony, gbọ́ mi dáadáa, tó bá rí àmì kan ṣe tó dẹ̀ lè pariwo bí ẹ tó bọ́ lọ́wọ́ ogun Boko Haram kó tó di ìwòye àmọ̀dún, mo pa láṣẹ pé kí ọ̀rọ̀ tiẹ̀ náà lọ jẹ́ testimony. Ẹlòmíì ò tiẹ̀ ní ẹ̀rí rí, nítorí pé olùsìn ti Dayọ̀ Agboola rédíò TV lénìí, ilẹ̀kùn ẹ̀rí ẹ ṣí, ó já sáyọ̀ fún ẹ. Ìwọ gan ti di ẹ̀rí sọ́ọ̀nì mọ́ ẹ, ó máa rí bẹ́ẹ̀, ó máa ṣẹ bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Títí tá a tún fi máa pàdé níjọ́ mi ọjọ́ re. Káyọ̀dé Ìdòwú lórúkọ tí bàbá àtìyá sọ mí, Skìlá lórúkọ táwọn èèyàn change ẹ̀ sí. Èmi á máa sọ pé èmi lọmọ ọ̀gbájọ lóró ọmọ alágógó mẹ́mú. Ọmọ mọ́mí yéye rẹ̀ kí ọmọ òṣè dògbò dàgbà. A ní kúrò lórí Dayọ̀ Agboola nítorí pé iléeṣẹ́ tó máa pẹ́ kọrin kéṣe ni. Ṣùgbọ́n títí di ijọ́ mẹ́ta tó fi máa ríra, ìyìn ti ẹ̀dà kó máa lọ bẹ́ẹ̀ láti yàrá agbára gbé sókè. Láti rọ̀gbọ̀n ìbọn ìlànà ìyàsọ̀rọ̀ tọ́.